sáàfù rẹ lára rẹ̀ ọ̀ gbọ́dọ̀ fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ìsìlámù fi àyè lẹ̀ kí obìnrin ọkọ ọkọ ó sì fàyè lẹ̀ kí ọkùnrin ọkọ ìyàwó ẹ̀ ìsìlámù fi lẹ̀ fún wa. àbí ká bọ́kọ àtìyàwó sọ báwo ni wọn ò ṣe ní lẹ́ẹ̀ṣẹ̀ ní kọ́ra yín abghadul halali inda Allahi at-talaq èyí tó bí ọlọ́run lójú inú ẹ̀tọ́ ní at-talaq kakọ obìnrin lẹ̀ nígbà àfẹ́ ma kóbìnrin náà sọ fún wọn fẹ́ kọ́ wọn ma àmì èyí tó bí ọlọ́run lójú nínú ẹnu. báwo ni obìnrin ti mú obìnrin kọ́ lẹ̀ fún wọn fẹ́ kọ́ wọn ma ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ sí ọ. Àmín ya Allah. kò tí ẹ ní ṣẹlẹ̀. Àmín. bí mi ti ń wo yìí kò tó bẹ́ẹ̀ kọ́ lóun ò sí ma. Ìsìlámù fi àyè lẹ̀ fún obìnrin láti sọ fún ọkọ rẹ̀ kó wọn ọ̀fẹ́ ma pẹ̀lú àwọn ọ̀nà kan yẹn sáré yíyan yẹn wọn náà Ìsìlámù náà lọ́ba yìí lẹ̀. báwo lobìnrin ti sọ torí wípé Ìsìlámù ọ̀fẹ́ kí obìnrin wà nílé ọkọ ẹ̀ kó tún máa ṣèradùn níta Ìsìlámù ọ̀fẹ́ bẹ́ẹ̀ kàkà bẹ́ẹ̀ tó bá rí nǹkan kan tí ọ̀fẹ́ lára ọkọ ni Ìsìlámù ọ̀fẹ́ yìí lẹ̀ kí ọ sọ wípé òun ọ̀fẹ́ ma Ìsìlámù ọ̀fẹ́ yìí lẹ̀ bóbìnrin bá rí wípé ọkọ tó ń fẹ́ yìí òun rí nǹkan kan lára rẹ̀ tí òun ọ̀fẹ́ láìkì bọ́yọ̀ ọkùnrin yẹn máa mutí ọ wá ṣe gbogbo ọ̀nà kọfọ tí òun lẹ́kọ̀ọ́ fi lẹ̀ ọ wá rí pé gbogbo ọjọ́ táwọn bá ti fẹ́ sunrun ọmọ táwọn bá fẹ́ ṣe súnà tọ́lọ́hún ọtí yẹn máa òórùn ọtí yẹn ẹ máa fẹ́ ti obìnrin nì fẹ́ ẹ kó lè má gbádùn má tí bá ń gbóòórùn ọtí òun ní ẹnu ọkọ ẹ̀ ìsìlá obìnrin mi wà ní òun ò ní gbà kọ́kọ́ òun súnmọ́ òun mọ́ rárá ìsìlámù rárá kọ́ ọ́ lẹ̀ ni ìsìlámù ọ̀ advice wa káṣe kí ni kọ́ ọ́ lẹ̀ ni ìsìlámù ọ̀ advice kọ́ ọ́ lẹ̀ sọ wípé ìfẹ́ ọkọ mi má àmà sàdáàkì tí ọgbà lọ́wọ́ rẹ̀ ń jọ tẹ́ fẹ́ ra yín wọ́n da sàdáàkì náà padà fún sàdáàkì rẹ̀ ni tó fún mi ń jọ náà yìí ẹ̀ ṣe má ìsìlámù ni wọ́n máa lọ ìdí ọ̀jẹ́ torí wípé obìnrin ò gbọ́dọ̀ sọ fọkùnrin pé òun ọ̀fẹ́ ma ọkùnrin ni ó sọ pé òun ọ̀fẹ́ ìtọ́ba fi wá mọ́bìnrin sọ pé òun ọ̀fẹ́ ma yọ da sàdáàkì padà ọ̀rọ̀ sẹ̀ríà ni. bí obìnrin bá wu ọkọ rẹ̀ tó rí wípé ọkọ òun yìí òun ò rí tóun fẹ́ lára ẹ̀ kò tọ́jú òun kò fún òun ní nǹkan bóun bá béèrè nǹkan lúlù ní ojoojúmọ́ kò sí jíjẹ kò sí mímu ọyọ ọbẹ̀ sí wọn jọ kan kó wọn gun òun lọ́bẹ̀ níta bẹ́ẹ̀ ta ti ń yọ ọbẹ̀ tí wọ́n ń gbọ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ bóbìnrin òun bá wá ń wò wípé òun á máa rún máa bẹ́ẹ̀ ìjọ tí ó mú ọbẹ̀ tí ó gun pa tí ó gbẹ̀mí rẹ̀ ìjọ náà ń bọ̀ wá ìsìlámù fi àyè lẹ̀ fún obìnrin láti sọ fọkùnrin wọn fún wọn ọ̀fẹ́ má ó sì sọ fún sẹ̀ríà kí sẹ̀rí ò tún wọn kábẹ́ ọ̀kan tó nù ẹlẹ́ẹ̀kẹta ni bí ọkọ ọba lè ṣe má gbogbo nǹkan lóbìnrin yìí ti wá káàkiri ó ti sáré lérí ẹ gbogbo nǹkan ló ti sáré lérí ẹ ọwọ́ lo bẹ́ẹ̀ ń pọ́dún kan lọ èyí tí ó fi máa wá ẹnìkan níta tí ó máa fi ṣèrànù ìsìlámù ń fi àyè lẹ̀ kí obìnrin wọn sọ pé ìfẹ́ ọkọ mi mọ́ nígbà tí ó ti nẹ́tíwọ̀kì má ṣé ẹ̀ ń gbọ́ wọn kiri yẹn inú ẹni sàwálù làákìlì kí làákàyè ó dàrú làákàyè ọkọ ti dàrú gbogbo ìgbà ní máa yọ ọ̀bẹ njọ́ tí nǹkan náà bá ti dé Islam ń fàyè lẹ̀ kí ọmọ arákùnrin kan wọ́n ń pè ní Sábìtù bùn Kais ìyàwó rẹ̀ wá bá nàbí Muhammad bí nàbí jòkó sí ọwọ́ bá nàbí oní ya Rasulullah ó ní wọn sí ọlọ́run ó ní tí mo wá bọ́ sí ni pé mo fẹ́ kọ́kọ́ mi lẹ́yìn ìfẹ́ ọkọ mi má ẹ̀rí nu tó fi máa pé Islam ń fàyè lẹ̀ wọn àtòrí gbogbo ọ̀rọ̀ atáyé ṣe pẹ̀lú ẹ̀rí ni ọ ní wọn sí ọlọ́run ìfẹ́ ọkọ mi má anábì lè ṣe tó ọ̀fẹ́ má kí ló dé kí ni problem tó ń ní pẹ̀lú ọkọ rẹ̀ jẹ́ ń gbọ́ oníṣòro tó ń ní ni wípé ìjọ tó ń fẹ́ ọkọ òun ó lóun ò tètè mọ̀ dáadáa àmọ́lẹ́nu ìgbà táwọn fẹ́ra àwọn láàrin bíi oṣù mẹ́fà sọ́dún kan táwọn fẹ́ra àwọn yìí òun mú mára títí òun ò rí mú mára ó ní kí ni nǹkan náà ó ló ní bọ́dí odò. Subhanallah. ó ló ń sì ní mouth odò ó ní nǹkan méjì ti sínú ẹlẹ́ẹ̀kẹta òun padà wá wò ó pé ṣé kèjẹ kọ́ sàsí mi gan òun wá wò ó pé confine à ń kọ́ hansom osukura òun yà lè wá yìí tó yanjú ẹ̀rí kan ọwọ́ tó yanjú lọ́dà bíi mínísítà bí àwọn tí ń bẹ l'Àbújá yìí ẹ̀rí kan kéèyàn ó lo ìgbẹ́ ẹlòmíì ó lo ògùn ẹ̀rọ kan máa ta ni kéèyàn wá lo ògùn wọ́n wá dàbí ẹ̀wọ̀n tó mú òun ẹ̀rí pé léyìí ò ní sọ fún wọn fẹ́ léyìí wọn
ọwọ́ ni wọn bẹ̀ ma anabi ni kí wọ́n pe ọkọ wa ẹ bá wọn ṣe ọlọ́run ọkọ wa dé àwọn sàábẹ́ sì wà ń bẹ̀ anabi ni wọ́n sábì tùbọ̀nù kẹ́yìs ìyàwó rẹ̀ lọ́wọ́ sọ yà yí kó wọn fi ọmọ ó sì kà wọn tó wọn fi fi ọmọ ọkọ ní kí ló ń ṣe olóòní bọ́dí odò olóòní nǹkan báyìí ọlọ́wà dẹ̀míìm kíyàn wà dẹ̀míìm ẹni tó wà ọ́gílì ẹni tí máa rí yàn lára olóòní bá rí ọ ikú òun ó bì ní. anabi wa sọ fún ìyàwó wípé atẹrù dínà ilé ihe adìyí kọtàwù atẹrù dínà ilé ihe adìyẹ kọ́tàhù. oko tí torí ńgbà tí ó ṣe sàdáàkì rẹ̀ ọgbà òkú ńláńlá òun ló fún ìyàwó rẹ̀ lè ṣe sàdáàkì anabi wa ni ọgbà òkú tó àbí so yìgì rẹ̀ ń dùn ní wọ́n fún sàdáàkì sọ ọ́ dà padà fún olóhùn ọ́ dà padà olóhùn òsè má níṣẹ́ anabi ni wọ́n ọkọ ekbilil hadiqa watoliki ha tẹtẹlẹ ikọtẹl anabi ni gba ọgbà òkú rẹ̀ tó fún padà sì kọ́ọ́lẹ̀ báwo yẹn wò máa wò torí pé omi yìí sọ wípé tẹ́ ẹ̀ bá ti tú àwọn ká lónìí òun ó padà wùwà tí ìsìlámù ọ̀fẹ́ inú ilé rẹ̀ anabi ni ẹ kọ́ra yín lẹ̀ kọ́ máa wùwà tí ìsìlámù ọ̀fẹ́ ọlọ́wọ́ yọ̀ǹda omi tí ó dúró tì ọ́ yóò sì yọ̀ǹda ọkùnrin tí ó dúró tì ìwọ náà láàfin mọ̀ pé ìsìlámù fi àyè lẹ̀ kí obìnrin ó sọ pé òun ọ̀fẹ́ ọkọ òun má ọ̀fà yẹn lẹ̀ fún dàn kí obìnrin ó wà nínú ilé ọkọ rẹ̀ kọ́ máa ṣe hàn lọ. tọ́ba ní nǹkan kan tí ó dùn máa lé ọkọ rẹ̀ tó máa fi bẹ́rí ibú kì í ni ó ti rán ọ̀sọ̀ pítọ́ bẹ́ẹ̀ mọ́ ebi ọba dé yìí tó lè fẹ́ ẹlòmíì wàlẹ́ àlùkùwà eléyìí tó jòkó tí ọ yóò ní wí bẹ́ẹ̀. Àmín. gbogbo wọn náà tọ́ ń bẹ́ lé ọkọ nítorí ọba lára ọkọ rẹ̀ máa mánéjì rẹ̀ á mánéjì ara wa ni ọ̀sọ́kùnrin tó dáa níta èyí tó ọlọ́run wá kí tó ọlọ́run ọkọ rẹ̀ lẹ́hùn náà òun náà dáa tiẹ̀ tó burú ju tiẹ̀ lọ ó jìnnà sí ọ lófin wo bẹ́ẹ̀ ń tàn ọ́ ni sukura diwọ́ mọ̀ nǹkan rẹ̀ kilo pé sẹ́jú màgẹ́ ni tọ́ diwọ́ mọ̀ nǹkan rẹ̀ ọmọ dáadáa la mọ̀ ọ́ sí ọmọlúwàbí la mọ̀ ọ́ sí wọ́n bí ọ nílé rẹ̀ ìyá tó bí ọ mùsùlùmí ni ìyá yìí ajẹ́rìí ẹ̀dẹ́wájú ọlọ́run ajẹ́rìí ẹ̀dẹ́wájú ọlọ́run ìyá yìí tó wá múra nísìnyí lọlé ọlọ́run àbí ọlọ́run kẹ́ ń lọ ìlú ọlọ́run ilé ọlọ́run ibẹ̀ ni ìyá yìí ń lọ ẹrú ọlọ́run tó wá ní ìyá yìí lọlé ọlọ́run èèyàn méje lẹ́rú náà ni ó máa lọ lọ́dún yìí ọdún tó lọ náà ìjẹ́ wọn ò tó mẹ́fà mélòó márùn lọ́dún tó lọ méje ni tọdún yìí tó ní ó máa lọ ọwọ́ àárí ẹ̀wọ̀n kan èló ló pé 21 million. alájà wa ìkẹ́ pé àṣùbùnàlá ẹ dákun ẹ̀ ǹdẹ́ ìyá ǹdẹ́ báyọ̀ ṣàdúrà fún ọ ajà wa ìkẹ́ pé àṣùbùnàlá ẹ dákun ǹdẹ́lẹ̀ òkú abiyamọ ni ọ ṣàdúrà ẹ̀rí nǹkan ẹ̀jẹ̀ ṣé wùzásì lírun ìyá tó bímọ wùlánà ṣé wùzásì lí ìyá wa Habiba mọ̀yọ̀zọ́ rẹ̀ ọmọ àbáńdá salati tẹ́ ń jẹ́ ìyàwó bàbá wa Zambo ọ̀gánijà tó bí màwùlánà ṣe wùzásìlì òun ló bí àwọn ìyá tó jókòó ẹ̀yin náà ń dé wá alájà àwọn ẹ̀ǹdẹ́ ńlẹ̀ wọ́n kú àwọn tẹ́ẹ̀rí yìí àwọn ọmọ ìyá màwùlánà ṣe wùzásìlì nù àwọn ẹ̀dì àwọn ẹni ọlọ́run ntọ́gba wọn pọ̀ ṣé wùzásìlì ó ní ọwọ́ wòlíì mẹ́rin lọ pàdé lára mi òun ló sì pàdé lára tìyín náà ṣé wùzásìlì ní bàbá tó bí mi Aji Zambo wòlíì ọlọ́run ni ó ní ìyá tó bí mi ajá àbíbá mọ ọ̀dọ́ ní wàlíyà níyà mi ó ní Ṣéhù Sàláàtì tí ń jẹ́ bàbá ìyá mi Ṣéhù Sàláàtì ní wòlíì ni ó ní ṣé Ádámù tó kọ́ mi ń ké wòlíì ni Mọ̀lánà Ṣéhù Sàláàtì ní ọwọ́ wòlíì mẹ́rin ló pàdé lára wọn ọwọ́ mẹ́rin ni wọn lọ́wọ́ pàdé lára ti yín náà gbogbo yín náà ń jẹ́ ti Sàláàtì bẹ́ẹ̀ lẹ́ ń jẹ́ ti Àlórí bẹ́ẹ̀ lẹ́ ń jẹ́ ti Ọ̀gánijà ajá wa ìkẹ́ pé ọba tó wá fà yín sókè báyìí ọba gbogbo yín sókè bẹ́ẹ̀ tó wá ní kí ẹ mú un lọ́wọ́. nígbà tó wá ní tẹ̀lébà kún. ẹ̀rí nǹkan àwọn ẹ̀gbọ́n wa mú un lọ́wọ́ wípé ọmọ wa ni ọ̀dọ́mọ yìí torí bí ọba tẹ̀ bí ọ̀wọ́ ẹni abá wájú tó yẹ ní ṣe. ọlọ́run ò ní ṣe ajá kẹ́pẹ́ kò ní ṣe lọ́fọ̀ tí ọ̀sẹ̀ wa ń lọ ní ní ṣe. ògbẹ́ni tí ọba ṣe àmì kó ṣe àmì bẹ́ẹ̀.
Allah. ọlọ́run ò ní ṣe lọ́bọ̀ tí ó ṣẹ̀ wá ń lọrin Àmín ya Allah. lọ́dún tó lo èèyàn márùn lóní ọlọ́mọ́gà lọ́dún yìí ó tún wá ní kéèyàn méjì ó wá lọ ìyá zukura wá ń bẹ nínú èèyàn méjì náà pẹ̀lú ògùn ọ̀nà lọ́dún tí ń bọ̀ wá mẹ́wàá méjìlá bẹ́ẹ̀ lẹ́ràn ọlọ́mọ́sà ṣe é bẹ̀ fún yín Àmín ya Allah. ọlọ́mọ Muhammadu Rasulullah.